Àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. Ẹ kálẹ́ o, ẹni àgbéyẹ̀wò ìròyìn alálẹ́lẹ́ tó ń wá sójú wòrán láti ìkànnì ọmọlúwàbí Yorùbá Broadcasting Network. Òní ti ṣe ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2023. Olúmáyẹ̀wò Àbàdìgí ń lo oníròyìn fún tàṣálẹ́ tòní. Ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó jẹyọ nínú àwọn ọ̀rọ̀ ìtakùn wá fún yín láṣálẹ́ tòní. Ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti pàṣẹ kí Frank Mba lọ gbaṣẹ́ ní ìpínlẹ̀ Ògùn àti Ìdòwú Owóhùnwá gẹ́gẹ́ bí alábòójútó tuntun fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó. Àwọn ilé ìfowópamọ́ àti ojú òpó orin ATM tó ti ń pọ owó ni ó wà ní tìtìpa gbẹ́ngbẹ́ng ní ìpínlẹ̀ Ògùn lẹ́yìn ìwọ́de tó wáyé lánàá lórí jìbìtì owó tí ó jẹ́ mílíọ̀nù márùnlélẹ́gbẹ̀rin ìyẹn 805 million naira. Aṣòfin àgbà ní ìpínlẹ̀ Delta ló ti balẹ̀ gùdẹ̀ sí ọgbà ẹ̀wọ̀n kan ní ìpínlẹ̀ Èkó. Àtíkù pè fún yíyọ ẹni tó jẹ́ alábòójútó àjọ INEC ìpínlẹ̀ Èkó lórí ẹ̀sùn pé ó wà ní apá kan òṣèlú apá kan òṣìṣẹ́ ìjọba. Iléeṣẹ́ ọlọ́pàá ti ṣe àfihàn àwọn elétùtù ọlà ajínigbé àti apànìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Lórí ọ̀wọ́ngógó epo pẹtrólù àti owó náírà tuntun, Sanwó-Olú ti ṣèpèsè nǹkan ìdẹ̀rùn fún àwọn ará ìlú. Bákan náà ló mú ẹ̀dínkù bá owó ọkọ̀ BRT àti ọkọ̀ ojú omi. Ilé ẹjọ́ gíga jùlọ lórílẹ̀‐èdè Nàìjíríà ló ti wọ́gi lé gbogbo gbèǹdéke tí ilé ìfowópamọ́sí àgbà CBN tó pa láṣẹ fún pàṣípààrọ̀ owó náírà tí í ṣe ọjọ́ 10 oṣù tí a wà náà yìí. Tá a bá lọ sókè lọ́hùn-ún, tá a bá padà dé a bẹ̀rẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì bí wọ́n ṣe wá sójú wòrán yín láṣálẹ́ tòní níkànnì Yorùbá Broadcasting Network YBN. Ẹ̀mọ́ yìí kúrò níbẹ̀, à ń lọ ká padà bọ̀. À ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọ̀gá ògo tó ṣaláàbò lórí ọ̀gbẹ́ni Gabriel tí ìbọn bá ní Ṣàpọ́n lánàá nílùú Abẹ́òkúta àti gbogbo àwọn tí wọ́n ṣùgbà rẹ̀ tí wọ́n dáàbò bò tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún láti tègbé lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn nílùú Abẹ́òkúta ìyẹn Federal Medical Center. Àtúndúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn fún àtìlẹ́yìn àti ìyọjúsí pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n ṣe fún ọ̀gbẹ́ni ọ̀hún. Àwọn fi àsìkò yìí sọ fún yín wípé arákùnrin náà ni wọ́n ti yọ ọta lára rẹ̀ tó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ nílùú Abẹ́òkúta ìyẹn nílé ìwòsàn ìjọba ti Federal Medical Center ní Ìdí-Àbà nílùú Abẹ́òkúta. Michael pẹ̀lẹ́, ṣé Gabriel ṣé wọ́n ní Gabriel? Ok, pẹ̀lẹ́, wọ́n máa tọ́jú ẹ̀ ṣùgbọ́n. Dókítà ẹ fún mi lómi díẹ̀. wọ́n máa fún ẹ ṣùgbọ́n má wọ̀rí. ẹ kò fẹ́ ṣomi lásán rẹ̀. ó máa fún ẹ. Bákan náà ni àwọn ọ̀dọ́ òṣìṣẹ́ ìjọba àwọn oníṣẹ́ ọwọ́ ni wọ́n tún yá tí àjáde lónìí láti ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn ní ìlú Àkúrẹ́ nípínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń sọ fún ìjọba kí wọ́n tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí ọ̀rọ̀ àìrí owó àti àìsí owó tí wọn ò rí gbà ní àwọn báńkì àti àìnú ṣàbàmù ìyẹn ATM káàkiri ìpínlẹ̀ náà. Wọ́n ní kí ìjọba tètè gbé ìgbésẹ̀ tó lọ́rìn kó tó di pé ọ̀rọ̀ ọ̀hún abẹ́yìnyọ. Ẹ ṣeun o bẹ́ẹ̀ tí ń tẹ̀sí sí wa níkànnì Yorùbá Broadcasting Network YBN. Ẹ káàbọ̀ padà. Ìkànnì Yorùbá Broadcasting Network YBN náà ni ẹ ṣì ń já sí lórí àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ ilé wa. Bóyá ìgbà àkọ́kọ́ rèé, ẹ ṣáà tẹ subscribe button láti máa rí wa wò lóòrèkóòrè kí ẹ ti tẹ aago dúdú tí ń bẹ lókè òun láti máa gbà àwọn ìpè wa àti tayín lólobó nígbà tí ètò wa àti àwọn ìròyìn wa tó bá ń bọ́ sí ojú ayélujára. Bóyá wá ní ọ̀rọ̀ kan àbí míì láti fi tó wa létí, abẹ́fẹ́ darapọ̀ mọ́ àwọn ojú òpó abánidọ́rẹ̀ẹ́ wa, ẹ̀yẹn ṣáà tẹ YBN sójú nọ́mbà tí ẹ̀ ń wò lójú amóhùnmáwòrán yín àbí àgbéléwọ́ tí ẹ fi ń wò wá ní àkókò yìí. Wàyí o, ẹ gbọ́ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Àtúntò ló ti dé bá àwọn alábòójútó ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkó àti àwọn ìpínlẹ̀ míì. Gẹ́gẹ́ bí ọ̀gá àgbà ọlọ́pàá yanyan lórílẹ̀-èdè Nàìjíríà Usman Alkali Baba bí ó ṣe paláṣẹ kí àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba ìgbéga sí ipò alábòójútó lọ sí àwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, Ògùn,
Adamawa, Taraba àti Enugu. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó jáde láti ẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá lápapọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, Múyìwá Adéjọbí, ni ó kéde àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ pín sí àwọn ìpínlẹ̀ yìí pẹ̀lú àṣẹ láti ọwọ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá, níbi tó ti ń jẹ́ kó níwọ̀n pé ẹnìkan tí wọ́n porúkọ ẹ̀ ní Ìdòwú Owóhùnwá ni yóò lọ gba iṣẹ́ lọ́wọ́ Abíọ́dún Àlàbí gẹ́gẹ́ bí alábòójútó iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó, tí Frank Mbá náà yóò gba iṣẹ́ lọ́wọ́ Lánrè Bankole nìyẹn tó jẹ́ alábòójútó fún àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn. Sulaiman Yusuf, Adébọ́lá Hamzat àti Fálẹ́yẹ Ọlálẹ́yẹ ni wọ́n ti pín sí àwọn ìpínlẹ̀ bíi Taraba, Adamawa àti Ebonyi gẹ́gẹ́ bí a ṣe dárúkọ wọn. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá jẹ́ kó di mímọ̀ pé gbogbo àwọn alábòójútó tuntun yìí ni wọ́n ti gba ìyọ̀ǹda láti ẹnu ọ̀gá àgbà yanyan. Bákan náà ni àṣẹ ti lù ú láti ọwọ́ àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá tá a mọ̀ sí Police Service Commission láti lọ gba iṣẹ́ ní wàràǹṣeṣà. Ìròyìn tí ọwọ́ tẹ̀ yìí ló mú wa lọ sí ìpínlẹ̀ Ògùn, pàápàá jùlọ ìlú Abẹ́òkúta tí ṣe olú ìlú ìpínlẹ̀ Ògùn, níbi tí gbogbo ilé ìfowópamọ́sí ti wà ní títìpa dọ́yìndọ́yìn lẹ́yìn ìwọ́de alágbára tó wáyé lánàá tí ṣe ọjọ́ Ìṣẹ́gun. Àwọn ilé ìfowópamọ́sí tó jẹ́ ti àwọn olókoòwò ní ìlú Abẹ́òkúta tí a mọ̀ sí Commercial Bank ní olú ìlú ìpínlẹ̀ Ògùn ni wọ́n wà ní títìpa dọ́yìndọ́yìn lónìí lẹ́yìn ìwọ́de alágbára tó ṣẹlẹ̀ lánàá, níbi tí àwọn tínú ń bí tí wọ́n ti kọlu àwọn ilé ìfowópamọ́ kan ní agbègbè bíi Aṣérò àti Ṣàpọ́n lónìí pẹ̀lú àṣẹ tó wá lọ́wọ́ àwọn alábòójútó àti àwọn adarí ilé ìfowópamọ́sí ní ìlú Abẹ́òkúta ni wọ́n pa á láṣẹ pé gbogbo àwọn ilé ìfowópamọ́ tó wà ní àwọn agbègbè bíi Ṣàpọ́n, Panṣẹ́kẹ́, Ìbàrà, Òkèléwó ni ó wà ní títìpa pẹ̀lú àwọn ẹ̀rọ irin tó ń pọwó tá a mọ̀ sí ATM ni wọn ò ṣiṣẹ́. Àwọn ATM tí àwọn olùwọ́de tínú ń bí ṣe àkọlù sí lánàá ọjọ́ Ìṣẹ́gun tí wọ́n sì gbìyànjú láti já wọlé àbí kówó jáde níbẹ̀, débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ ilé ìfowópamọ́ ni wọ́n gba ọ̀nà ẹ̀yìn sá jáde láti dóòlà ẹ̀mí wọn lọ́wọ́ àwọn tí wọ́n ṣe àkọlù sí àwọn ilé ìfowópamọ́ tí wọ́n ti ń ṣiṣẹ́. Gẹ́gẹ́ bí fọ́nrán tí a ti fi wọ̀nyí ní ìrìn àjò iléeṣẹ́ YBN lẹ́nìí, ẹ̀yin náà ó ti rí gbogbo ẹ̀ bí ó ṣe lọ nílùú Abẹ́òkúta. Aṣòfin àgbà kan tó ń ṣojú ẹkùn ìdìbò àríwá Delta ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà tí orúkọ rẹ̀ ń jẹ́ Peter Nwaobosi, tí ó ti fẹsẹ̀ fẹ́ láti bí oṣù mélòó kan sẹ́yìn lẹ́yìn tí ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkó dá lẹ́jọ́ láti lọ lo ọdún 7 péré ní ọgbà ẹ̀wọ̀n fún àwọn ẹ̀sùn méjì kan tó ní ṣe pẹ̀lú jìbìtì lílù àti ṣe owó kúmọkùmọ, débi wípé ó pa àwọn ilé iṣẹ́ méjì lára. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde láti ọwọ́ ẹni tó jẹ́ alukoro àjọ EFCC Wilson Uwurajen lónìí di ṣọjọ́rú ló ń jẹ́ kó dimọ̀ pé aṣòfin náà ní ọwọ́ àwọn òṣìṣẹ́ EFCC tó ráwọ́ tó ní ilé ìwòsàn kan tí ń bẹ ní ìpínlẹ̀ Èkó ní ọjọ́ Ajé tí ṣe ọjọ́ 6 oṣù yìí ni wọ́n ti gbé lọ sí ọgbà ẹ̀wọ̀n tó wà ní Ìkòyí lónìí tí ṣe ọjọ́ 6 oṣù kejì láti bẹ̀rẹ̀ ìdájọ́ lílọ sí ọgbà ẹ̀wọ̀n fún ọdún 7 tí ilé ẹjọ́ ti dá láti ọjọ́ 1 oṣù kejì ọdún 2022 lórí ẹ̀sùn méjì tí wọ́n fi kàn án fún ṣíṣe owó kúmọkùmọ tí ó sì jẹ́ kí àwọn iléeṣẹ́ méjì kan tí ó jẹ wọ́n pa dọ̀yìndọ̀yìn. Gbogbo owó náà ni ó jẹ́ mílíọ̀nù 500,000 ìyẹn 805 million naira, bó tilẹ̀ jẹ́ pé ó lọ sí ilé ẹjọ́ gíga jùlọ láti lọ tún tako ìdájọ́ ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn nítorí pé kò fẹ́ fi ẹ̀wọ̀n ṣeré ni ó di pé ó sá lọ láti sá fún ìgbẹ́jọ́, ṣùgbọ́n wọ́n dá ẹjọ́ náà rú ní ọjọ́ 27 oṣù kìíní ọdún yìí tí wọ́n sì kàn án nípa fún láti lọ ṣẹ̀wọ̀n. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ adájọ́ Emmanuel Azim bó ṣe pa láṣẹ wípé ṣé wọ́n tó kọ̀ láti yọjú sí ilé ẹjọ́ tí ó sì ń sá fún ìgbẹ́jọ́ ló tún pè fún ẹjọ́ kòtẹ́milọ́rùn. Ṣùgbọ́n ní báyìí aṣòfin Peter Nwaobosi ló ti wà nínú ọgbà ẹ̀wọ̀n tí a tún lè pè ní ọgbà àtúnṣe tí ń bẹ ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó tó ń ṣẹ́jú pàkópàkó bí ẹran tó bọ́ sínú páńpẹ́ ọlọ́dẹ.
ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìròyìn tí ọwọ́ títẹ̀ yìí tún gbé wa lọ lónìí, níbi tí ìròyìn ti ń jẹ́ kó di mọ̀ láti ọwọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ nílùú Òṣogbo tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Ọ̀ṣun, níbi tí wọ́n ti ṣe àfihàn àwọn elétùtù ọlà àwọn ajínigbé pẹ̀lú apànìyàn ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn afurasí elétùtù ọlà mẹ́ta ní ọwọ́ ti tẹ̀ tí wọ́n sì ti fi ojú wọn hàn ní olú iléeṣẹ́ ọlọ́pàá tí ń bẹ ní Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun lónìí. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá sọ pé ọwọ́ tẹ̀ wọ́n pẹ̀lú àwọn apá àti ara ènìyàn lọ́lọ́kan òjọ̀kan. Àwọn afurasí náà tí wọ́n jẹ́ ọmọ ọdún mẹ́rìnlélọ́gbọ̀n ìyẹn 34 tí wọ́n porúkọ wọn ní Àáfàá Mùtíwọ̀ Láréwájú tó dàbí adarí tó ń darí àwọn ọ̀daràn. Bákan náà Adébọ̀wálé Abdulsalam ọmọ ọdún mẹ́rìnlélógún 24, Fatai Àkànjí ọmọ ọdún mẹ́tàdínlógójì 37. Ọwọ́ tẹ̀ wọ́n nígbà tí àwọn ikọ̀ òṣìṣẹ́ ọlọ́pàá ń ṣiṣẹ́ ní àwọn ojú òpópónà tí ó lọ sí ìlú kan tí wọ́n ń pè ní ìlú Ifọ̀n ní ojú ọ̀nà Ògbómọ̀ṣọ́ ní ọjọ́ 16 oṣù kìíní ní nǹkan bíi aago kan àbọ̀ ọ̀sán tí wọ́n ráwọ́ tó wọn nínú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tí wọ́n pè ní gọ́ọ̀fù aláwọ̀ pupa tí wọn ò gba nọ́mbà sí, ṣùgbọ́n ọwọ́ pálábá wọn ségi o. Níbi tí wọ́n ti dá wọn dúró láti ṣe àyẹ̀wò ọkọ̀ náà ni wọ́n sì bá àwọn láìlọ́ọ̀nù ọ̀rá 7 nínú ọkọ̀ ọ̀hún pẹ̀lú gàrí, ṣùgbọ́n àtúbọ̀ àti àyẹ̀wò fínífíní ni wọ́n rí pé ẹ̀yà ara ènìyàn ni wọ́n kó sínú àwọn àpò náà tí wọ́n sì fi gàrí bò tí wọ́n ń tà wọ́n bí ẹni ń ta ẹran ajá àbẹ̀rùn ológbò. Wọ́n ní ìṣòwò jẹ́jẹ́ torí pé owó tí àwọn ń tà wọ́n ló lọ bí ẹgbẹ̀rún 2 sí ẹgbẹ̀rún 5. Ohun tó bá fẹ́ rà lè wò ó sanwó. Gómìnà ìpínlẹ̀ Èkó Babájídé Sanwó-Olú ló ti ṣe gudugudu méje yàyà mẹ́fà bí ó ṣe kéde pípèsè ìrànwọ́ fún àwọn olùgbé ìpínlẹ̀ Èkó láti lè jẹ́ kí ara dẹ àwọn ará ìlú látàrí ọ̀wọ́n gógó owó náírà tuntun tí wọn ò rí gbà pẹ̀lú ọ̀wọ́n gógó epo tí ò jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n rí iṣẹ́ ajé ṣe tàbí lílọ bíbọ̀ tí ó dá wọn dúró. Gẹ́gẹ́ bí Sanwó-Olú nínú ìpàdé tó ṣe pẹ̀lú àwọn akọ̀ròyìn ní ilé ìjọba tí ń bẹ ní Marina ló kéde ẹ̀ẹ́dínkù ìdá 50 owó ọkọ̀ BRT àti àwọn ọkọ̀ akérò míì tó jẹ́ ti ìpínlẹ̀ Èkó pẹ̀lú ọkọ̀ ojú omi. Gẹ́gẹ́ bí Sanwó-Olú ṣe sọ̀rọ̀, ìjọba ti gbé ìgbésẹ̀ ìdẹ̀rùn fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí látọwọ́ ìjọba àpapọ̀, ṣùgbọ́n tó jẹ́ pé ìpínlẹ̀ Èkó ni ó kọ́kọ́ fi sí ojú òṣè, tí ó sì ń sọ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá àwọn iléeṣẹ́ elépo orílẹ̀-èdè Nàìjíríà tá a mọ̀ sí NNPCL sọ̀rọ̀ lórí ọ̀wọ́n gógó epo yìí láti mọ bí wọ́n ṣe jẹ́ kí ara dẹ gbogbo ará ìlú ìpínlẹ̀ Èkó. From tomorrow on all of our Lagos run bus system, all of our BRT buses, on all of our lag ride taxis, all of our ferry boats, and all of our last mile buses and small buses that we have in the state, that they should be carrying passengers at 50% of the current fare. Ilé ẹjọ́ gíga jùlọ torílẹ̀-èdè Nàìjíríà ló ti wọ́gi lé gbèǹdéke tí ilé ìfowópamọ́sí àpapọ̀ tá a mọ̀ sí BN tó gbé léde fún pàṣípàrọ̀ owó náírà tuntun. Ilé ẹjọ́ gíga jùlọ lórílẹ̀-èdè Nàìjíríà lónìí tí í ṣe ọjọ́rú ti pa á láṣẹ wíwọ́gi lé gbogbo gbèǹdéke tí ilé ìfowópamọ́sí àgbà CBN gbé kalẹ̀ fún ṣíṣe pàṣípàrọ̀ owó náírà tuntun àti tàtijọ́, ìyẹn àwọn igba náírà 200, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 àti ẹgbẹ̀rún kan náírà tí 1000. Gẹ́gẹ́ bí ilé ẹjọ́ gíga pé pa á láṣẹ dídá ìjọba àpapọ̀ lọ́wọ́ kọ́ lórí gbèǹdéke ọjọ́ 10 oṣù tí a wà yìí fún gbígba owó náírà tàbí níná àti fi ṣe pàṣípàrọ̀ tẹ́lẹ̀ àti tuntun. Pẹ̀lú ìdájọ́ yìí, níná àti ṣíṣe pàṣípàrọ̀ owó tuntun igba náírà, ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà àti ọgọ́rùn-ún kan náírà ni kò tí ì ní ọjọ́ báyìí tí ìjọba àpapọ̀ bá fi lè gba ìdájọ́ ilé ẹjọ́ gíga yìí wọlé. Bó ṣe ń lọ láwọn máa tún jẹ́ kí ẹ gbọ́ níkànnì tá a wà yìí. Ilé ẹjọ́ gíga kan ní ìpínlẹ̀ Èkó ti pàṣẹ kí ìjọba àpapọ̀ dá ọwọ́ dúró lórí ìpinnu wọn láti ta ìpín kan tó jẹ́ apá pápákọ̀ òfurufú Murtala Muhammed fún àwọn aládàáni àti ibùdó tí wọ́n ti kó àwọn ẹrù. Gẹ́gẹ́ bí adájọ́ Lewis Alagwa ní ọjọ́ Ajé ọjọ́ 6
oṣù tá a wà yìí gbé dá ẹjọ́ kan tó ní ṣe pẹ̀lú ìpẹ̀jọ́ tó ń lọ lọ́wọ́ lórí títa àwọn ìpín àti apá ìdókòwò kan tí ó wà nínú pápákọ̀ òfurufú Murtala Muhammed tó ń bẹ ní agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó fún àwọn aládàáni láti máa fi ṣiṣẹ́ èyí tó lóyìnbó ń pè ní concession. Ṣùgbọ́n ní báyìí ilé ẹjọ́ gíga ló ti sọ wípé kò sí ní tó jọ l'Ìkẹjà bẹ́ẹ̀ kò sí ní tó jọ l'Èkó, ẹ dáwọ́ dúró pàápàá jùlọ nígbà tí ó ń gbọ́ ẹjọ́ ilé iṣẹ́ kan tí wọ́n ń pè ní Silfax Group of Company èyí tó jẹ́ pé òun gangan ló ń léwájú fún àwọn tí wọ́n ń dúnàádúrà láti ra àwọn ibùdó tí wọ́n fẹ́ tà fún àwọn aládàáni. Ilé ẹjọ́ gíga ti ní kò sí tó jọ ẹ jẹ́ kí ìjọba àpapọ̀ kó máa báṣẹ́ lọ pẹ̀lú ṣíṣe ìṣàkóso Murtala Muhammed International Airport. Kì í dùn kó pọ̀ ṣùgbọ́n ọlọ́bẹ̀ oge kò ní jù máa lọ láṣàlẹ̀ tòní fún àgbéyẹ̀wò ìròyìn tó wá sójú ìwòran yín àti tí gbọ́ yín láti lè ṣe wa Yorùbá Broadcasting Network. Adúpẹ́ lọ́wọ́ yín bí ẹ ṣe ń tẹ̀lé wa, ṣùgbọ́n àdúrà wa ni pé nígbà tí ire àti ìdẹ̀rùn bá dé bá orílẹ̀-èdè Nàìjíríà ànífẹ́ ní kankan wa ṣàwátì. Olúmọ̀ọ́ àbàjìkì ló ti mú ìwà sójú ìwòran yín àti tí gbọ́ yín láṣàlẹ̀ tòní. Oorun ayọ̀ ní gbogbo àsùn àní wàràwàtì. Àmín àṣẹ Èdùmàrè.